ó ní àwọn àfáà wa ganu sílé àwọn àfáà wa ganu sílé òun. ilé wo ni wèrè kọ́ ilé wo lọ kọ́. owó wo lè lérí ibú ní. owó wo lè lérí ibú ní. ìwọ alágbe. ìwọ alágbe ìwọ mọ̀ sí. kágbe wá gbé ọ̀tún. kágbe wá gbé ọ̀tún bùn ọ ní owó. ó ní àwọn àfáà wa ganu sílé. wọ́n wá ganu sóhun ìwọ tó ti yá wèrè. àwọn àfáà tí wọ́n wá pé ìwọ Islam. wọ́n wá pé ìwọ Islam. tí wọ́n bá tiẹ̀ ti yẹ ẹlẹ́bọ. tí wọ́n bá ti yẹ ẹlẹ́bọ. ṣebí ìyá rẹ̀ ọ̀sẹ̀ bọ. ṣebí ìyá rẹ̀ ọ̀sẹ̀ bọ. alásàlátù ni wọ́n wá fún níwọ̀ náà. ìyá rẹ̀ ni wọ́n wá fún níwọ̀. ìyá rẹ̀ ni wọ́n wá fún níwọ̀. wọ́n wá ń yanu gbàgà pé àwọn àfáà wa ganu sílé. wọ́n wá yanu gbàgà àwọn àfáà wa ganu sọ́dọ̀ rẹ̀. ṣé irú àwọn bàbá yìí wọ́n lè sọ pé àwọn àfáà wa ganu sọ́dọ̀. sálẹ̀ máa sọ pé àwọn. ṣé wọ́n mọ gbogbo wa yìí. ṣé wọ́n mọ gbogbo wa yìí. wọ́n mọ wá ìwọ Ìsìlámù la wá pé. ìwọ ni àwọn àfáà kan lè dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan. ìwọ ni àwọn àfáà kan lọ dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan jò níyìn. àmọ́gbà tẹ́rì rẹ ti dàrú. àmọ́gbà tẹ́ ti yá wèrè tẹ́rì rẹ ti dàrú. gbogbo iye wa ta wá bí wá dá ìwọ Ìsìlámù. gbogbo iye wa ta wá dá ìwọ Ìsìlámù padà. ọ̀dọ̀ àwọn tí wọ́n ti wá. ọ̀dọ̀ àwọn tó ti wá. àwọn èèyàn wọ̀ ẹ́ rí àwọn èèyàn tẹ́yìn náà ò rí wọn. ẹ rí àwọn èèyàn tẹ́yìn náà ò rí rí. láti jẹ ta. tẹ́yìn máa wò ó pé Abubakar náà lọ́ fún àwọn eléyìí. ayé Abubakar làwa dá ìwọ rẹ̀ padà. ayé Abubakar làwa dá ìwọ rẹ̀ padà. Wasiu Ayinde àtàwọn àfáà èyí tó ṣẹlẹ̀ èèyàn lè fi ìfẹ́ hàn síyàn àwọn àfáà lè fi ìfẹ́ hàn sí Wasiu Ayinde Wasiu Ayinde òun ló ya lọ́gbọ̀ ẹ̀wù gbéraga láti kàn wọ́n lábùkù kò dẹ̀ sí ohun tó fà á kò ń ṣe àwọn àfáà nìkan ló kàn lábùkù ẹ lọ wo fídíò yẹn onítíátà mélòó lẹ bá ń bẹ olórin mélòó lẹ bá ń bẹ ìyẹn lẹ fi mọ̀ wípé Wasiu Ayinde lówó ó mọ̀yàn ni ayé ò mọ̀ wọn kò sì ṣiṣẹ́ kalẹ̀ èyí táwọn ọmọ rẹ̀ ní ò padà jẹ bó o bá lówó lẹ́nu tó bá ń ṣe ayé lọ́wọ́ ṣe ayé àwọn ọmọ rẹ̀ mọ̀ yálà dáadáa tàbí dàkejì nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n béèrè pé ọmọ ta ni wọ́ ṣé ẹni ta lè ṣe lóore ni abẹ́ni ta fẹ́ kàn lábùkù gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣe kàn wá lábùkù lánàá òjò sì máa ń pani wọlé ní dáadáa ni mo ṣe máa ń sọ fọ́pọ̀ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́mọ bá ṣàánú ẹ má rí mẹ̀kúnnù gẹ́gẹ́ bí wípé kò lè dá fún ọmọ o ẹ má rí mẹ̀kúnnù gẹ́gẹ́ bí wípé kò lè dá fún ọmọ. Alhaji Wasiu Ayinde masha ẹ ṣàtúnṣe tó bá ṣe pé lóòótọ́ lẹ jẹ́ ọlọ́gbọ́n olóye nínú ayé wọ́n ní ká dọ̀bálẹ̀ fúrara kò sọ pé ká má ga nígbà tí bàbá wa mufti tó tiẹ̀ tí wá gáìdì yín nítorí pé lẹ́yìn ìgbà tí mo ṣe program tán lánàá wọ́n á ní jẹ́ kí n tiẹ̀ lọ wo àwọn àfáà tí wọ́n wà lórí ìjókòó náà mo rí pé bàbá mufti wà ń bẹ̀ yé pé Wasiu Ayinde lọ pè wọ́n yé pé àwọn gangan ni kọ́ wá bá wọn ṣe òkú ya wọn ṣé wọ́n gbàgbé pé àfáà kan tó kàn lábùkù ó ti kàn mufti náà lábùkù mufti tí ó tún wá make apology fún àwọn àfáà ó tún wá sọ pé iná òfin ara yín sọ pé ó dà àṣìṣọ ni ẹ tún wá sọ pé you don't have any apology to make béèyàn bá gbé ọ̀rọ̀ yẹn sí kinní èyí ò rí pé ìgbéraga ni torí pé bàbá wa mufti Ìlọrin lásán odidi ìlú kan ni ẹ wá gbé àpọ́nlé yẹn fún mufti káwé tó da ọlá yín ni mo ṣe ṣe bẹ́ẹ̀ ọlá yín ni màá ṣe ṣe ohun tí mo kì í ṣe yìí torí pé mi ò rí gẹ́gẹ́ bí pé mo ṣe kàn ṣé ẹ rí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àgbà òkọ gbọ́n ọjọ́ orí ò sọ pé ká mọ̀ wá wù ẹni tọ́lọ́run bá fún ní òye nìkan òun kó yẹ kó dúpẹ́ ni o mo sì fẹ́ jẹ́ kí Alhaji Wasiu Ayinde lọ́mọ kọ̀ọ̀kan ní pé àbùkù kí wẹ́ni méjì o ẹni lórúkọ làbùkù máa wá ká ẹni lówó làbùkù máa wá ká bó bá wá lówó tó sì fẹ́ máa ní àpọ́nlé sí tó bá ṣe ń ná owó rẹ láti fi ra àpọ́nlé tó fi ìwà náà ra àpọ́nlé tó fi ìwà tó fi ra àpọ́nlé kọ́ ní ẹ rí alájà ẹ rí alájì bó ṣe lówó tó owó yóò kọ́ńtú ẹ̀ rárá ó tún níwà pẹ̀lú ẹ̀ àwọn àfáà tó ní kó wá bẹ́ẹ̀ ṣe ìṣìpẹ̀ níwájú Ọlọ́run tó ti yẹ̀yẹ́ tí dákan tí yóò dákan ò dùn sí ìwọ ṣé o mọ̀ pé ìyá rẹ ló fi kó bá wájú Ọlọ́run ni má dàbí pé àwọn àfáà yẹn tún lè padà kọ́ lọ sọ fọlọ́run yín pé Ọlọ́run lágbájá bá wa dá ìyá rẹ padà sínú náà ẹ má dàdé Ọlọ́run ṣe ìdàlúláhù annahu la ilaha illa huwa wọ́n ní màláìka fàwúlò lè ilimi ó ní lẹ́yìn èmi Ọlọ́run kò sẹ́lòmíì lẹ́yìn èmi Ọlọ́run ó ní lẹ́yìn èmi Ọlọ́run o màláìka ló tukù ó ní lẹ́yìn èmi Ọlọ́run màláìka ló tukù ó ní lẹ́yìn àwọn màláìka ni fàwúlò lè ilimi ó wà pọ̀ àwọn àfà àwọn onímọ̀ kọ́ ìmọ̀ bìrìkìsì tí wọ́n páyà Ọlọ́run tí wọ́n bẹ̀rù Ọlọ́run lọ́lọ́run bá ń sọ kò ń ṣe àwọn àfà gẹ́gẹ́rí o kò ń ṣe àwọn àfà àtẹ̀fà o kọ́ ìmọ̀ bìrìkìsì àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run bá gbọ́ tó jẹ́ pé gbogbo ọkàn wọn ló kún fún bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ni lẹ́yìn òun Ọlọ́run àtàwọn màláìka o àwọn àfà ìlú kan bó bá sì ti ṣe ṣíọ̀ àfà kan ó ti ṣe ṣíọ̀ gbogbo àfà yìí tẹ́lómi bá wá ń rí táwọn ọmọ ẹlòmíì ń jẹ́ ìyà ìmọ̀dí ọ̀pọ̀lọpọ̀ wa ò ní mọ ibo nìyà yẹn ti wáyé ẹlòmíì tó sọ tó lérò yìí tó jùlọ
òun ló fi ìyà yẹn jẹ o òun lọ́lọ́run ọba ṣe ń fi ìyà yẹn jẹ o ẹ má ṣì mí gbọ́ o ọlọ́run ó lè wu ọmọ kékeré tó ṣe pé ìyá ìwọ fún ara rẹ ló bí nínú ọmọ kékeré tó ṣe ń wòye pé ṣe pé mi mò ń fún ẹ lóúnjẹ èmi ni mò ń tó ẹ níléèwé tó sì jẹ́ pé ẹni ìyọ́nú ọlọ́run ìbùkún ọlọ́run ni tí wàá sì máa tírìtì ẹ tọ́lọ́ wá sì máa wu ọmọ tó máa tírìtì yẹn á sì máa fi ìyà jẹ àwọn òbí rẹ̀ á máa lálàṣẹ àwọn òbí rẹ̀ nítorí pé ó fún wọn ní ẹ̀bùn tí ò fẹ́ lòmí wọ́n sì ń ṣe kíni wọ́n ń ṣe ẹ̀bùn yẹn jákujàku agbẹ́sìn àgbáyé ni ò kì í sọ̀rọ̀ àbùkù kò sẹ́ni tí ẹnu ò lè gbéṣà o nígbà tí mufti ti sọ wípé ẹ make apology tẹ́ mọ́ra yín ní public figure nílùú ẹ̀tọ́ yín ni kẹ́ ṣe kíni ó dàgbé ẹ̀yin afáàmì kẹ́tẹ̀ wá sọ́jà wàdà kẹ́ wá fi orin ẹyọ kan kẹ́kọ̀ọ́ sọ́ọ́lẹ̀ kí gbogbo èèyàn rẹ́rìn ẹ wá dúró ìdánwò afẹ́ ní apology torí pé o ṣe ẹ̀ṣẹ̀ o wàláì wàásù àyìndẹ̀ ẹ̀ṣẹ̀ súnmọ́ bí láì lè sí láwọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yóò bá wá mọ̀ ìpé nǹkan tó ń ṣe yẹ ẹ̀ṣẹ̀ ni téèyàn ti rí ẹni tó fá tó ti sọ̀rọ̀ téèyàn ti rí ẹni tí ò fá tó ti sọ̀rọ̀ tó wá tó wá rárá ìmọ̀ kan tó wá sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan yẹn ó yẹ kẹ́ ẹ ṣe àtúnṣe ẹ lè ní ayé ẹ tí lọ́run ìyá yín sì kú ni ta ló fi dá yín lójú pé ó ti wà ní Jánnà ó ti rí ìyọ́nú Ọlọ́run ẹ má tún jẹ́ kẹ́ ẹ máa dá ẹ̀ṣẹ̀ ṣé gbogbo bó ṣe ń sọ̀rọ̀ nínú ìrìn àjò lórí nǹkan tẹ́ sọ yẹn ìyá yín yóò máa jìyà rẹ̀ wàláì torí pọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ni wọ́n ti gbé ìyá yẹn padà ṣépè torí pé ẹ bà wọ́n nínú jẹ́ nítorí àìmọ̀kan ti yín ẹ bà wọ́n kan nínú jẹ́ nítorí àìmọ̀kan yín ọ̀tọ̀ làgbà ọ̀tọ̀ lọ́lá ẹni tó bá wọn Ọlọ́run ló ń fún ẹ̀bùn ni kò dẹ̀ sí pé mo mọ̀ ṣe nínú ẹ̀ kò sí mo mọ̀ ṣe nínú ẹ̀ kọ́lọ́run tó ṣiṣẹ́ àmì èèyàn àárọ̀ máa tẹ̀rẹ̀ dìde tá a bá wo foundation tá a wo ìpìlẹ̀ tiyín náà Alhaji Wasiu Ayinde ọmọ aláìní kankan ní nígbà kan kọ́lọ́run tó sọ pé ẹ jẹ́ nǹkan lónìí ẹ̀yin náà má fojú ọ̀dà rétí èèyàn ẹ má gbàgbé pé àwọn aláìní lè padà dèèyàn lọ́la káwọn ọmọ tiyín gan lè padà wá tó lẹ́yìn wọn ẹ má gbàgbé o mi ò ṣe pé fún yín o àmọ́ bọ́rọ̀ Ọlọ́run ọba ṣe rí mo ṣe sọ fún yín lé Ọlọ́run ò permanent sọ bí èèyàn kan wọn náà bí Ànábì Mùsá léèrè tá a mọ̀ sí Moses Ọlọ́run wá béèrè lọ́wọ́ Moses pé ìwọ Moses bí mo ṣe dá sí ẹ yìí kí o tiẹ̀ wá mọ̀ mí yìí ta ni o lè fi mí gbé Ànábì Mùsá Moses ní Ọlọ́run ẹni tí mo lè fi ẹ́ wé wàláhì tó bá ní kí n sọ máa sọ o mi ò léèyàn méjì tí mo lè fi ẹ́ wé tó ju wèrè lọ ó ní mi ò ní kan méjì tí mo lè fi ẹ́ wé ìwọ Ọlọ́run tó ju wèrè lọ Ọlọ́run ní èyí ṣe tó jẹ́ pé wèrè ló fi ó ní bẹ́ẹ̀ ni ìwọ Ọlọ́run náà wèrè rí ẹ̀ ẹni tó bá ń da fún lọ́wọ́lọ́wọ́ sí yìí kó mọ̀ yìí pé ó ṣe kọjú sóhun ni ó lè dọ̀lá sí kó kẹ̀yìn sí padà sí tó máa padà jẹ́ tó da fún lẹ́yìn tó máa padà lóṣù lọ́la ó ní sóhun mi ò sọ àsọjù tó bá ní kí n sọ ẹni tí mo lè fi ẹ́ wé mo fi ẹ́ wé wé o so gbogbo ẹ̀yin tó bá da fún lónìí ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ já tẹ̀ jẹ́jẹ́ má dàgbé pé gbogbo ń ta bá fáyé yìí kó jọ ẹsẹ̀ mẹ́fà ni o wọ́n máa wọ̀n fún wa ni o wọ́n máa tẹsẹ̀ wọn báyìí kò gbọ́dọ̀ kọjá mẹ́fà tó bá gùn ju mẹ́fà lọ wọ́n á tún kún ẹ sínú ẹ̀ wọ́n máa ṣe lẹ́yìn ó máa ṣe pàkà wọ́n á tún ṣe síbẹ̀ tó bá wá kún ẹ lé wọ́n á lọ ragi fún ẹ igi yàn àdéhùn dídì náà yóò jẹ o Alhaji Wasiu Ayinde ẹ tẹ̀ jẹ́jẹ́ ẹ wo Alhaji Wasiu Pasuma mo respect máa yẹn mo tún respect àwọn olórin kan bẹ mẹ́ta ni wọn tí mo respect gan Saheed Òṣùpá Pasuma Malaika mo respect wọn àkọ́kọ́ ipẹ fẹ́ lẹ́sìn nínú orin wọn ẹ tún wá lọ máa wo ìṣesí wọn ó dẹ̀ ṣe déédéé orin wọn iṣẹ́ mímú tún wá sọ pé kí ni kò jẹ́ kí orin kò jẹ́ kó tako iṣẹ́ ní àwọn yẹn nítorí pé population tí wọ́n ní yẹn followers tí wọ́n ní yẹn òkìkí tí wọ́n ní yẹn kò jẹ́ kó control àwọn owó tó ní yẹn kò jẹ́ kó control àwọn tó fi gbọmọlúwàbí kù lára wọn gbogbo wọn tó bá wà lókè Ọlọ́run níjó jábọ̀ o àfi ti Alhaji Wasiu Ayinde màá ṣe àfiṣe sample ó ń bẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ èyí tọ́lọ́run bá ṣe àánú náà tó jẹ́ pé ojúlówó nínú ẹbí rẹ tó jẹ́ pé ṣe lò ṣe ìgbéraga sí wọn àwọn ọmọ tí wọn ò nílé nílé ní lọ́la o àwọn aláìní tó bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ ṣàánú wọn torí pé ò mọ ibi tí àtúbọ̀tán tiẹ̀ náà lè padà dé lọ́la táyé wa máa padà fi sọ wípé àṣebáwọn dá fáwọn ìyá ìsìn yàn lánàá ìbò dá fáwọn bàbá ìsìn yàn lánàá kí ni dáadáa tí wọ́n ṣe kalẹ̀ fáwa àbáwọn bàbá yín lérò ìgbé kò lè dá fáwọn ọmọlẹ́yìn ni ó ṣẹlẹ̀ sáwọn yìí o nígbà táwọn bàbá ti wá ń lo ìgbà lọ́wọ́ tí ò sí nǹkan kan a ní olówó tó ṣe yípo lè sọ pé ó yẹ ẹran bàbá yìí lọ sí hajj ẹ bá ń gbé mọ́tò fún ó yá ilé tó kọ́ lápọ̀tì ẹ bá ń gbé fún ẹ lọ bá mi parí ẹ̀ tó jẹ́ bílíọ̀nìà kò ṣe bàbá yẹn ti wá kú sìn ó fi kọ́ńpìlì mẹ́ta lẹ̀ àìmọye ilé ló kọ́ ládùúgbò tí mò ń sọ yìí lásán ó kọ́lé mẹ́fà ní upstairs ilé ńláńlá kò mọ̀ pé òun kù tí mo forúkọ bò láṣìírí ẹ wá lọ bá mi wá àwọn ọmọ wọn lọ lẹ́nu lára àwọn làwọn ọ̀rẹ́ mi làwọn ọmọ rẹ wá tó tún máa wá wáyé pé ibo ló tún wá kú báyìí tàtúfẹ́ tọ̀ ìgbàláyé o tí ìgbà bá ṣiṣẹ́ sọ́dọ̀ rẹ lónìí má lórí pọ́dọ̀ rẹ nìgbà máa tán sí ìgbà yẹn máa tún bẹ̀rẹ̀ lórí àwọn ẹlòmíì tí ìgbà wa máa padà wá máa sọ̀rọ̀ lórí ìwọ tó ti lùgbà lánàá ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì fún wa o ẹ má wòye pé asọ̀rọ̀ sọ fótó ní mí o èyí tó bá jẹ́ ti ẹ̀ ń bẹ̀ ní o bá mi mú o ẹ̀yin àfa ọ̀rọ̀ kan yín ẹ̀yin pásítọ̀ afẹ́jẹ́ kílẹ̀ Nàìjíríà yìí dáa ọwọ́ ẹ̀ méjèèjì kò jù bẹ́ẹ̀ lọ aláwọ̀ yín ló wà nítorí pé àwa àfa là ń ṣiṣẹ́ fólóṣèlú àwa àfa
là ń ṣiṣẹ́ fáwọn ọmọ olè àwọn àfáà là ń ṣiṣẹ́ fún kọ́tísìn yóò bá ṣàfà yóò jẹ pásítọ̀ díẹ̀ ní babaláwo ń bẹ wàhálà díẹ̀ ní tí wọ́n bẹ àmọ́ àwọn tẹ́ wá ń ṣiṣẹ́ fún yìí ìjẹ́ sọ fún wọn pé ìjẹ́ gbé èpè kalẹ̀ tó bá fi nǹkan tí mo ṣe yóò bá fi ṣàánú báyìí ní kó rí fún ẹ àwọn kan fẹ́ bí special man nísìnyí wọ́n ti ń dá wà láàmú nígbà tó fẹ́ tọ́ nídìí assistance wa nìyẹn ẹjọ́ ọwọ́ bẹ̀ tó ń sìn wọ́n máa switch off nọ́mbà wa ni èmi ò tiẹ̀ kún pèèyàn náà mi ò tí ì rí olówó tó mi ò lè pè é wàláhì tàlá mi ò lè pè é kódà kó jẹ́ Dangote torí pé mo ti bìlífì pé nǹkan tí n bá ti ní ni mo ní nǹkan tí mi ò bá ti ní mi ò ní a lè dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n àwọn bàbá yìí lé ní bàbá yẹn ti kú bàbá tí mo sọ yìí ti wá kú complain àwọn ẹbí gbà lọ́wọ́ àwọn ọmọ wa ń tààrà kánsìn ibi tí mo kọ́lé sí ọmọ bàbá yìí wá kọ́lé síbẹ̀ kí n tó wá ra lẹ̀ síbẹ̀ ló ti kọ́lé kò tí ì rí kan láti ìgbà yẹn going to 6 years nísìn kò tí ì rí kan di bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí ọmọ bàbá bílíọ̀nìà lánàá àwọn ọmọ aláìní kan lánàá àwa lè léèyàn ẹ má fojú gbéyàn ṣubú o nítorí pé Ọlọ́run ló mọ ìṣẹ̀dá tóun náà ń kọ́ bọ̀ gbogbo apápátá lọ̀rọ̀ yìí bá wí torí pé ó lè kọ ojú sí ẹ lónìí kó kọ́yìn sáwọn ọmọ rẹ lọ́la o àṣesílẹ̀ òun dè àbọ̀wá bá àwọn àfáà ẹja tọ́jú wa o èyí tí wọ́n ń lálàṣe wa yìí ó ti tó ẹ jẹ́ ká fi ọ̀wọ̀ àpọ́nlé síbi tọ́lọ́run bá pọ́n wálé sí ẹ̀yin pásítọ̀ ẹ jẹ́ ká fi àyè àpọ́nlé síbi tọ́lọ́run bá pọ́n wálé sí mo fẹ́ jẹ́ kẹ́ di nǹkan kan mú pé tọ́ bá pèèyàn ní àfáà orúkọ rẹ̀ ti ju ọba lọ ẹ wá bí nílé rèé pé ìdí bọ́ bá bá ọba ẹ kó ṣe àṣìṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n gbé ọba kan wípé ó wà good tẹ́ ẹ pé àgbọ̀ mọ́ ṣùgbọ́n tó bá ṣe pé àfáà ló ṣe orúkọ yẹn ò ní tán lẹ̀ o wọ́n á ní àfáà mà ní kódà wọ́n tún sọ báyìí àfáà ni wọ́n wá ká orí èèyàn máa fà lọ́wọ́ wọ́n ní èèyàn dẹ̀ pèrè àwọn láàfáà wọ́n dẹ̀ pèrè àwọn láàfáà ṣèbí ìtọ́jú àṣírí rẹ̀ tú darí ẹ mọ̀ bóyá nǹkan tí gbogbo wọn ṣe nìyẹn ẹ̀rọ ìgbà yìí ṣé ẹni tó bá ti pèèyàn láàfáà orúkọ tó tóbi ni o ẹgbẹ́ tọ́lọ́run sọ pé lẹ́yìn òun àtàwọn màláíkà kọ̀ yí mọ́ Bìlíkísì ó tún ká àwọn àfáà tí wọ́n jó ní olódodo ènìyàn. àwa gbé àpọ́nlé lágbélé ọba lórí lọ́dọ̀ tiwa lọ́dọ̀ ayé ni lọ́dọ̀ tọ́lọ́run àfáà ló kàn ló fi jẹ́ pé orúkọ àfáà ó gbọ́dọ̀ wà protect lọ́dọ̀ èmi lọ́dọ̀ wọ̀ orúkọ àfáà ti gbàgbọ́ wípé tó bá ti bàjẹ́ lọ́wọ́ mi gbogbo orúkọ àfáà yẹ pátá ló bàjẹ́ tí wọn náà bá ti wá bú àfáà kan gbogbo àfáà yẹ pátá ló bú kódà kí bàbá rẹ̀ jẹ́ àfáà ó ti bú. àwọn àfáà ò dọ́wọ́ wa o ẹlòmíì ò bá yàn lọ́wọ́ káyé òun lè dá ẹ sì tún bá yé wọn jẹ́ ẹ tún máa fi àfọ̀ṣẹ gba owó lọ́wọ́ wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá ba lọ́wọ́ babaláwo wọ́n ti mọ̀ pé babaláwo ni torí pé wọ́n ti mọ̀ wípé ìmọ́lẹ̀ àtòkùnkùn ó ṣeé ṣe ká ba lọ́wọ́ rẹ̀ àmọ́ báwo la ṣe bá òkùnkùn lọ́wọ́ àfà báwo kí ló dé ta fẹ́ bá òkùnkùn lọ́wọ́ pásítọ̀ ìmọ́lẹ̀ lọ́lọ́run fi ràn yín mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ yẹn níjẹta nípa ohun tá à ń pè ní ẹ̀mí mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ pé wọ́n á ní mo brief ọ̀rọ̀ ni mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ lé lórí àwọn èèyàn ti pè mí lórí ẹ̀ lónìí nítorí pé mo mọ̀ pé tí n bá wọnú ọ̀rọ̀ yẹn tán àáfà ó kàn wòlíì ó kàn yóò kàn babaláwo tí òun ṣe tèébú ẹlòmíì àfihàn pé ṣé òun tóun ṣe àbá ẹbú lòun ṣé òun tóun ṣe babaláwo tóun ti máa ṣáàdì jẹun lòun máa wá nítorí pé ẹlòmíì gan tí ó fà yóò mọ̀ ìgbà nǹkan tí àáfà yìí sọ yìí ó ń bẹ lára mi ẹjọ́ ẹjá jọ túnlẹ̀ yìí ṣe ẹ má jẹ́ kó bàjẹ́ ó wà lọ́wọ́ oníṣẹ́ ọwọ́ náà ó wà lọ́wọ́ oníṣẹ́ iṣu ó wà lọ́wọ́ gbogbo wa tó bá wá sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ó ní arábìnrin kan ẹ jẹ́ kọ́kọ́ gbé lọ́wọ́ àfáà yìí wọ́n pa àfáà yẹn ní young sheik ọlọ́ba ní ṣe dáadáa fún young sheik gbogbo àlámọ̀ orí àfáà tí mo ń sọ yìí ọlọ́màjò ó bàjẹ́ ó ń tún rí olórí ṣe ọlọ́run dákun bá mi tún ṣẹ̀dá rẹ̀ ṣe mi ò mọ̀ rí o orí social media mo ti máa ń rí gbogbo ohun tí mo sì máa ń rí nínú ṣe ní àfáà yìí ó bí aláìsàn wa kó gba donation fún wọn ó wá kéré jù kó gba donation 5 million kó lè pa ẹni ẹni ẹ̀rín àfáà ni ó tún ti gbéyàn ẹlòmíì wà ní èmi tí mo ti rí post wọn yìí arákùnrin tó ń jẹrà mọ́lẹ̀ láì tí kù ó sì dàyàdá ó dẹ̀ dá 8 million naira fárákùnrin yẹn ó ní yàkọ́ lọ ṣe operation fún kí n tó ń fà lábẹ́ àwọn àfáà míì tẹgbẹ̀rẹ̀ ayé láàfà tí wọ́n wòye pé òjíṣẹ́ ọlọ́run ní ẹ máa ní àmọ́ náà ẹ máa níbẹ̀rù ọlọ́run ọ wá gbé àmọ́ náà fún yín wípé ọmọ yìí ara rẹ̀ ò yá àdúrà sọ́dọ̀ yín ẹ bá mi bí àwọn olówó ọ̀dọ̀ yín kọ́ tiẹ̀ fún wa nǹkan ká tiẹ̀ fi túnṣe ó sì wá gba owó jọ lórí ọmọ ọlọ́mọ ó sì padà tó kò fún ó fọ ọmọ ọlọ́mọ ṣẹ̀sín ṣé fi polisi kọ́ tọrọ owó fún náà ní níta gbangba mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí ayé ò ní pàtẹ́ rẹ láti tọrọ owó fún ẹ o nínú àwọn àfa tí mo rí wípé ó wá pẹ̀lú òdodo wà láì ní young sheik wa kò tó wá níṣe wípé
ẹni tí mò ń sọ yìí ní oríire o social media láti máa ń pàdé ni mo ti máa rí wọn mo fi àlùkùránì búra mo dẹ̀ mọ̀ pé wọ́n náà wà ní sáìdì oríire ọlá sálàtù ọlọ́run ṣàánú wọn mo gbà bẹ́ẹ̀ kọ́lọ́run ṣàánú náà bẹ́ẹ̀ bí mo fẹ́ fààyàn ni wípé láàrin ọ̀sẹ̀ kan wọ́n ní gbàláìsàn 3 mẹ́rin wa àwọn kan sàn mọ́jọ́ àfáàní Ramadan lọ tó fẹ́ ṣe ìtọ́rẹ àánú tó fẹ́ ṣe yẹn náà kò ju wípé kọ́tú lè rí pa jẹ kọ́tú lè rí nǹkan kókó sápò lọ ẹ wá lọ bá wọn ní ọ̀dà grand wípé ẹ dákun ṣàánú mi wọn ní oríṣi o nítorí pé wọn ò yẹ fi tọrọ owó lórí social media. Ó tún ní arábìnrin kan ọmọ ń pè ní Ọpẹ́yẹmí mo ò rántí orúkọ ẹ̀ tán Ọpẹ́yẹmí tiẹ̀ tiẹ̀ tún pọ̀ láàrín nǹkan tẹ̀sìn gbéwádìí lè ẹ̀sìn without ìwà is rubbish. Ẹ̀sìn tó bá sọ pé o ní yálà ìwé Muslim or Christian o wá ní ìwà àánú fi kún o lẹ́sìn o torí pé mo máa ń sọ wípé ìfẹ́ lẹ́sìn. Ẹ̀sìn tó bá sọ pé o ṣe without love tí ò sí ìfẹ́ ọmọlàkejì ẹ nínú ìṣẹ̀mí rẹ rubbish ni o rubbish ni o. Kọ́kọ́ palẹ̀ mọ́ ara rẹ ìfẹ́ òun àkọ́kọ́ láyé Ibrahima táwọn sí Abraham kò tí ì sí ìwé Bíbélì àbí Kùránì ìgbà náà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n o ìfẹ́ ló fi jíṣẹ́ Ọlọ́run. Bàbá àgbàgbọ́ gbogbo aṣáà nìyẹn àti Isiaki àti Ismail ara Ibrahima lè ti ṣe wa. Ẹ̀yin yan wa ẹ má jẹ́ kó jẹ́ pé Ramadan ń bọ̀ nìkan láàrin bẹ̀rù Ọlọ́run láàmà ṣe orí àánú ẹ jẹ́ ká máa ṣe lè má ṣe orí àṣehàn má ṣe orí àṣehàn. Mo gbé ọmọkùnrin kan wájú ọ̀sẹ̀ méjì nsìn Sodiq kìíní kan èmi ò ṣe rí àkọ́kọ́ tí màá ṣe astagfirullah mo ṣe rí nínú péjì mi kan Adẹ́sìn Àgbáyé péjì yẹn ó wà lórí social media àmọ́ mi ò ní access sínú ẹ̀ láti login síbẹ̀ mo tó accurate ilé orí péjì yẹn ni mo ti máa ń da ìtọ́rẹ àánú kí ni mo fẹ́ fàyọ ní pé mo wá da ìtọ́rẹ àánú lọ́jọ́ kan mo lè gba up to 700,000 péyàn nítorí pé ó fẹ́ gba ilé lásán nígbà tí ẹni yẹn wá 700k ó lè fẹ́ da yàrá kan ló sọ pé ó fẹ́ gbà mi ò wá kó yẹn fún àwa lọ sí sáìdì 4 àwa lọ ra ilẹ̀ àdèrílẹ̀ 300 àdè àbá àpọ́nmọ́ àpá lọ sẹ́f sórí ibẹ̀ àìrí péjì yẹn láti ẹ́ńtà ó dùn mí púpọ̀ nítorí báwọn olóríire ní bẹ́ẹ̀ kí mo fẹ́ fààyàn ní pé ẹ jẹ́ ká fi dáadáa kún dáadáa ẹ jẹ́ ká fi dáadáa ran ara lọ́wọ́. Ọpẹ́yẹmí yẹn náà bóun náà ṣe ń ṣe dáadáa nìyẹn kódà kó má kírun kó má lọ church kò sẹ́ni tó lè ṣèdájọ́ rẹ̀ o kó má kírun kó má lọ church kò sẹ́ni tó lè ṣèdájọ́ rẹ̀ torí pé lára àwọn tọ́lọ́run bá sọ pé ká ṣọ́lá ní ara wa mo rí lára wọn àkọ́kọ́ ni pé wọ́n ń pààyàn lẹ́rìn ẹni tó ti bìlífì pé ó ti tán fóun kò lè sí solution wọn á lè sọ di èèyàn ipò kò tán fún ẹ àtúnṣe ìdí èèyàn láyé. àtúwá rí àwọn prank àwọn ẹlòmíràn tí wọ́n ṣe prank tí wọ́n ṣe comedian táwọn náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ àmàrí pásítọ̀ àráàfà tó tún lè ṣe àríjọ àráàfà àrí pásítọ̀ tó tún lè ṣe ẹjọ́ ẹ jẹ́ ká fi dáadáa kún dáadáa ká sì má dájú sì má torí dáadáa tó fẹ́ ṣe kó wẹ̀ ògbéraga o gbà pé ohun tó bá ti ṣe yẹn ó fẹ́ ṣe fọ́lọ́run nítorí àti sùn rẹ ṣé orí dáadáa tó bá ti ṣe ó ṣe nítorí àti sùn rẹ má wàá sọ fún táyé pé wọ́n ló ṣe má jẹ́ kí Kẹ́hìndé mọ̀ pé wọ́n ló ṣe kí ẹ̀san rẹ kó ba lè máa wà ń bẹ̀ fún gbogbo ẹ̀yin tá a jọ ṣètò nírọ̀lẹ́ lọ́sàn-án yìí ẹ̀ ní rí dààmú ogun ayé ò ní bí yín lọ